ǹjẹ́ mo kí yín kú ojúmọ́ o, mo kí yín kú ọ̀sán pọ́n ganríganrí, bẹ́ẹ̀ ni mo sì kí yín níbi yòówù tẹ́ ti ń gbọ́ mi pé ẹ kú àjè, léyìí tó túmọ̀ sí pé gbogbo bí yòówù tẹ́ ti ń gbọ́ mi mo kí yín pé ẹ kú déédéé wòyí, a kú kó lè dà tàjọ ń bá káàkiri, kò mà ní burú fún yín o, bẹ́ẹ̀ náà ni ò ní bàjẹ́ láṣẹ ti tèdùmàrè. ǹjẹ́ aburú tó ń bẹ lóde ti tòní, àdánwò tó ń bẹ lóde ti tòní, àdántàn àdánù tó ń bẹ lóde ti tòní kò ní yálé yín o, bẹ́ẹ̀ ni ò ní mẹ̀dẹ̀ mi àtẹ̀yìn láṣẹ ti tèdùmàrè. aburú ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa pátá, a kò ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. ó wá ń lọ, ó ń tẹ̀lé, àmàníṣe kò gẹ́ ìtí ò da nínú méjèèjì, aburú ò ní tẹ̀lé wa o àní rìnnà kò nà í sí láṣẹ ti tòdùmarè. ǹjẹ́ ọ̀yẹ̀ tó là lénìí, ọ̀yẹ̀ owó, ọ̀yẹ̀ ọmọ, ọ̀yẹ̀ àlàáfíà lọ́ọ̀dẹ̀ mi àtẹ̀yìn, àkókò nírógun alágbèdá, aburú ò ní ṣẹlẹ̀ sí wa o, àní bá wọn fọ̀pá tilẹ̀ níbù ìjẹ ẹran mo kú yín kó déédéé wòyí o, Olalekan Akanji ìkọ́ ọmọ Ademeto, ọmọ bàbá níjẹ̀rú Ògbómọ̀ṣọ́, ọmọ òṣònú ilé ògbàlọ̀, ọmọ lásà àgbárò, ọmọ aṣọ òjòwú ti gbàṣẹ̀ gbó, aṣọ jowújowú báyìí ètí ni ti ya. mo kí yín káàbọ̀ sórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n nínú ọgbọ́n, ìmọ̀ nínú ìmọ̀, olóńsàtọ́kùn làákàyè tó yè kóró, bọ́lọ́gbọ́n ayé tán bá wá wò sàkún, tíran òmùgọ̀ náà gbàgbọ́ndò dání, tán náà bá wá tọpasẹ̀ ìrírí ayé, tí kálukú bá ń sọ pé ibi táyé ti wá àtàbí ayé yìí ò tiẹ̀ wá yé kálukú wa mọ́, ẹ mọ̀ pé nínú ìrírí kálukú ló gbé ń sọ̀rọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ìrírí ó ṣàgbà ohun gbogbo. kí ni tájọ yànnàná lọ́jọ́ ti tòní? ó ní nǹkan tá a pè ní orúkọ orúkọ ṣe pàtàkì. kí ni tá a lè pè lórúkọ? torí Yorùbá ní orúkọ ọmọ báyìí òun ni ìjánu ọmọ. orúkọ ọmọ ni ìjánu ọmọ. orúkọ náà ni tí a lè fi sọ pé àkàwé lágbájá sí tàmẹ̀dù. torí wo lágbájá bó bá jẹ́ ọkọ̀ lágbájá ni yóò dá yín lóhùn, bó bá sì jẹ́ pé làkàṣègbè lẹ pè tó bá ti ń jẹ́ orúkọ ẹ̀ yóò mọ jẹ́ yín ní àárín. ṣùgbọ́n ta la rí pè tí ò bá so orúkọ ọmọ tá a fi ń pọ ọmọ? ǹjẹ́ bó lorúkọ ẹ wá ṣe pàtàkì sí o? ǹjẹ́ bó lorúkọ àwọn òbí tó bí ọ, bó ló ṣe wúlò sí láwùjọ? ǹjẹ́ o tiẹ̀ wá bẹ̀rù orúkọ ń bí, àbí o tiẹ̀ wá mọ̀túmọ̀ nǹkan tá ń pè lórúkọ? bórúkọ ṣe wúlò sí, ó ṣe pàtàkì. orúkọ ọmọ ò ní ìjánu ọmọ. àwọn àgbà bọ̀ wọ́n ní ohun tá a bá ṣe sílẹ̀ lénìí òun làbọ̀ wá bá bó bá dọjọ́ ọ̀la. orúkọ ó ṣe pàtàkì. àti rẹ́ni tó jẹ́ pé nǹkan kan ló wá lọ síbì kan, bóyá ó
ó ti ń ròkàn oore àbó fẹ́ tẹ́wọ́ gbaṣẹ́ nílé iṣẹ́ kan. Ó wá débẹ̀ ó ti pòyì ó wá di pé yóò kàn wá wọn nìkan ó kàn wá wò tó fi ń fẹ́ gbaṣẹ́ wọn lágbájá ọmọ lágbájá rèé lágbájá ti bo ní títí ẹ o tàmọ̀dò tìta ló jẹ́ láti bí báyìí ti lù báyìí kí n fi ṣàpèjúwe fún yín. Lọ́dún kan ìkànnù àwọn ẹ̀gbọ́n mi oníṣòwò táyà ni ó wáá sọ pé ó wà nú ọjà níbi tó ti káwọ́ lẹ́rán. Ó tiẹ̀ ń sọ pàtàkì ńjọ́ náà pé látòwúrọ̀ òun ò tí ì rẹ́ nìkan pàtàkì kan kó wá rajà. Báwọn ènìyàn ṣe wá dé ní kọ́sítọ́mà kí ni tẹ́ fẹ́ ṣàìsìkìní kan ṣàìsìkìní ẹ wá jókòó. Ló bá ní kí wọ́n ṣe wọ́n lálejò níbi tí ó ti ń sọ fáwọn ọmọọṣẹ́ pé ẹ mọ̀ kó táyà ẹ mọ̀ kó jáde lọ́tún lósì. Ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ kọ̀rọ̀ náà bá dárúkọ. Ló bá ní ẹlẹ́là wà ẹ bá sáà dárúkọ. Ló bá dárúkọ ohun tó jẹ́ bàbá wa. Ẹnì bá ní aláàjì ẹlẹ̀ níbi báyìí nìbàdàn ní ike Ògbómọ̀ṣọ́ ní ike ẹ jẹ́ n sọ fún yín o bí àwọn tó ń pètì tí wọ́n jọ sọ̀rọ̀ ajé ló wò pé bàbá ẹni yìí ti so lóore ńgbà kan rí. Ọpẹ́lọpẹ́ rẹ̀ níbi tó ń wà tó ń dé dúró lọ́jọ́ ti tòní. Ẹ jẹ́ n sọ fún yín o kí n má wàá bà lọ kí n má bà bọ̀. Orúkọ ẹ̀ lásán òun ló mọ̀ fi gbẹ̀nì lọ́wọ́ àwọn tí wọ́n jọ ń ṣèdúnàdúrà nínú ọjà. Orúkọ ẹ̀ ló fi jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ látọ̀dọ̀ ẹni yìí. Bí bàbá tá à ń sọ yìí bí ò bá wá sorúkọ títí ẹ̀ tí ò fọmọlúàbí títí ẹ̀ láti tún orúkọ ṣe, ẹ jọ̀ọ́ kí ni tí ọmọ ẹ̀ fẹ́ fi jẹ lérè? Kí lèrè tó fẹ́ jẹ nígbà bàbá bá borúkọ jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ orúkọ ni ò jẹ́ kẹ́lòmíì ò lọ́jọ́ iwájú. Ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí àwọn òbí ẹ̀ tí wọ́n ti ṣe sílẹ̀ tán ti fi bàjẹ́ tán ti fi ṣe. Ẹnìkan lórúkọ orúkọ ẹnìkan lóyènúsì, orúkọ ẹnìkan náà l'Awólọ́wọ̀, orúkọ ẹnìkan náà ní Sanni Abacha, bẹ́ẹ̀ lórúkọ àwọn kan l'Akíntọ́lá. Orúkọ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tí wọ́n fi orúkọ wọn gbìn sílẹ̀ òun ni ò ní jẹ́ ká lè pàdé wọn. Bóò ni ìwọ náà ṣe fẹ́ di nǹkan tó dáa sílẹ̀ fáwọn ọmọ tó ń bọ̀ tàbáwọn ọmọ tó bí? Kí ni nǹkan tó ń gbà lérò? Má jayé èmi kó fi bọ̀ láàrẹ jẹ́. Mo torí pé ojú tó ń pọ́n lọ́jọ́ ti tòní má bo orúkọ iyebíye táwọn òbí ẹ̀ ti fi sílẹ̀. Mọ́mọ́ bàjẹ́ níbi táwa náà kéré dé tá a mọ̀ lọ́jọ́ ti tòní. Wọ́n máa ń jàǹfààní orúkọ wa àbí wọ́n ń jàǹfààní orúkọ wa torí bá ààbò orúkọ ń jẹ́ ni a sì ti ń mọlé pèpele táwọn baba ńlá wa fi sílẹ̀ bí wọ́n ṣe ń tún orúkọ ṣe. Orúkọ ṣe pàtàkì o. Ìwọ ọ̀rẹ́ mi kí ni ìwọ náà ń gbà lérò? Bó ló ṣe ń tọ́jú orúkọ rẹ sí? Torí Yorùbá ní orúkọ ṣe pàtàkì. Orúkọ ọmọ àmọ́ sì ru ọmọ lóòótọ́ ṣùgbọ́n abala bòmíì nù. Ṣùgbọ́n tá à ń sọ lọ́jọ́ tèmi ni pé bó ló ṣe lo pàtàkì orúkọ rẹ sí tàbí bó ló ṣe so orúkọ táwọn òbí ẹ fi sílẹ̀. Kí ni ohun tó fẹ́ dà? Kí ni tó fẹ́ káwọn ọmọ ẹ jẹ lérè lọ́jọ́ ọ̀la pẹ̀lú nǹkan tó fi lélẹ̀ lọ́jọ́ ti tòní? A sọ fún yín
bórúkọ ṣe pàtàkì sí. Orúkọ tá a bá ti fi èní tá a fi kójọ tá a fi wà rẹ̀lẹ̀ tá a fọmọlúàbí wa tá a fi mọ pèpéle lé lórí, òun làwọn ọmọ wọn ó jèrè rẹ̀ tó bá dọjọ́ ọ̀la. Ẹnìkan bá mi sọ̀rọ̀ láyàjọ́ àná, ó ní Asiwaju, orúkọ òun mọ̀ ṣe pàtàkì. Ó ní òun lọ sílẹ̀ ibì kan níbi tí wọn ò ti mọ̀ òun rí. Òun á gbìyànjú sẹ́kàn tí ẹ̀ gbìyànjú sí ajé lọ nígbà tó di pé ẹ sáà kú òǹlé, ẹ wá nǹkan míì lọ, ẹ sún síwájú ẹ kò òkè kẹ́ ẹ lọ rajà ńlẹ̀ ẹbòmíì. Àṣé lóòótọ́ ni pé gbogbo ohun tá a bá ti fà náà wá sí, mo ti sọ ṣáájú, á mọ̀ jèrè rẹ̀ lénìí. Gbogbo ohun tá a ti fẹ́ àná sí tá a fè ní dàpọ̀ pẹ̀lú, báwo ò bá lè jèrè ẹ̀ lọ́jọ́ ọ̀la, àwọn ọmọ wọn ò padà jèrè rẹ̀, yóò sì wúlò fún wọn. Ó ní táwọn òbí òun ti ṣe é lẹ̀, odò nǹkan dé bá ló ń jẹ nífà, òun ló ń kó nífà níbi tó wù ú wá iṣẹ́ ajé lọ pẹ̀lú ìpọ́njú. Orúkọ ṣe pàtàkì o. Tó bá tí mọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, yá a lọ mọ̀ o. Kò sí ní tá a fẹ́ fi sorúkọ bí ò bá ṣe ìwà àti sẹ́ẹ̀rẹ̀ àtòótọ́ àti ìrànlọ́wọ́ tá a bá ṣe fáwọn ọmọ làkejì wa. Ohun tá a lè fi ṣàtúnṣe orúkọ wa lọ́jọ́ ti tòní nù. Arákùnrin yìí nígbà tó ń bá mi sọ̀rọ̀, bóun ṣe débẹ̀ òun ò mọ gbá òun ò mọ àwo, ṣùgbọ́n láti ilẹ̀ yìí lọ sí ìlú Enugu òun ò lérò, òun kàn mú wọ̀nba owó péréte dání pé tóun bá sáà tiẹ̀ débẹ̀ òun ó gbọ́ òtẹ́ẹ̀lì láti ẹ̀sìn kọ́kọ́ dé sí, kóun fi wá máa fi ojú mọ́, kóun fi máa wo ibi tójú bá jọ, tó jẹ́ pé òun ó ti rẹ̀ tó tiẹ̀ jásán ti tòun, tí ó jẹ́ lédè tòun, tálàyé òun ó yé, tóun ó sì bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ tó bá dijọ́ kejì, láì mọ̀ pé n táwọn òbí ẹ̀ ti ṣe ìjọ àkọ́kọ́ ló ti ń tẹ̀lé lọ. Nígbà tó dèlú Enugu, á fi nǹkan kan pamọ́ kó mọ́ dàbí ìpolówó àtàwọn àsọdùn. Òtẹ́ẹ̀lì tó fẹ́ dé sí o, ó kàn ṣàràbá pàdé níbi tó ti fẹ́ sanwó. Kò mọ̀ pé ẹni tó ní ilé ìtura ọ̀hún gan-an ló wà pẹ̀lú àwọn ọmọ níjà ní reception. Wọ́n wá ń kọ orúkọ ẹ̀ lẹ̀, nìyẹn wá rò pé orúkọ yìí jẹ́ orúkọ tóun mọ̀ rí. Ó jẹ́ ó sanwó tán, ó fẹ́ máa wọnú yàrá ẹ̀ lọ, ló wá pè pé lágbájá wá. Báwo bó ló ṣe jẹ́, kí ni tiẹ̀? Ló bá sọ fún pé láti ibi báyìí lòun ti wá, orúkọ òun rèé, orúkọ bàbá òun rèé, báyìí, láì mọ̀ pé ẹni tó ní ilé iṣẹ́ tóun dúró dè, tóun bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni bàbá ẹ̀ ti mọ̀, olùkọ́ tíṣà ni bàbá ẹ̀. Torí ẹ̀ ẹ̀jẹ̀ ọmọdé ó ṣòro láti ṣẹ̀, bẹ́ẹ̀ làwọn ọmọ kéékèèké ò kì í gbàgbé nǹkan kan, torí gbogbo nǹkan tán bá ti fi ìwé wọn tán ti fi kó sínú ọpọlọ, bẹ́ẹ̀ ni ó máa wà títí ọjọ́ ayé. Arákùnrin yìí sọ fún ọmọbìnrin pé bàbá ẹ̀ ó jẹ́ òpó tóun fi débi tóun dé, torí ìgbà tóun wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary 3 làwọn òbí òun ti kú nínú
ìjàmbá ọkọ̀. Ṣùgbọ́n bàbá yìí láti primary 3 ló sanwó ìkẹ́kọ̀ọ́ jáde primary 6. Òun ló bá sọ̀nà àti wọlé ìwé gíga secondary. Pẹ̀lú akitiyan bàbá yìí lóun tó fi kàwé tó fi di pé òun ṣiṣẹ́ mọ́ṣẹ́ tóun fi kẹ́kọ̀ọ́ gboyè níléèwé yunifásitì. Ẹjọ́ ẹ mọ̀ wá gbọ́ bó o lajá ṣe gbàgbé olóore, àgùntàn ò lè gbàgbé olóore rí, bẹ́ẹ̀ lajá ò lè gbàgbé olóore kọ́. Ẹ mọ̀ wá gbọ́ látijọ́ àkọ́kọ́ ló ti rójú rere, ló ti jèrè iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe sílẹ̀ nígbà tó ń gan ò tí ì délé ayé. Ìwọ olùgbọ́ mi, ẹ̀kọ́ kí ló fẹ́ kọ́ nínú ìtàn tí mò ń sọ yìí? Kò jù pé kíwọ náà fòní kó o fi pilẹ̀ ọ̀la. Bó bá ti ń ṣe nǹkan kan tó rúkọ ẹ́ kù síbì kan, fèní ìtúnṣe o. Torí Yorùbá mọ̀ ní àbọ̀ ọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí. Bó bá dénú ẹ̀ tán, ó yẹ kó tawọ́ kó tasẹ̀ kó di gbòǹgbò kó di irú kó di gbàmì. A kì í sọ tán, à ń sọ kù síbì kan ni. Ṣùgbọ́n mo sọ pé ò gbọ́ o, mo sọ pé ò rí múlò nínú ọ̀rọ̀ ọgbọ́n ọlọ́gbọ́n ti tòní. Torí orúkọ ó ṣe pàtàkì, orúkọ ṣe iyebíye o. Ihun tó o bá ti ṣe lọ́jọ́ tèní, àwọn ọmọ rẹ ò kẹsàn-án rẹ̀ bó bá dọjọ́ ọ̀la. Tó o bá ní ìwò tiẹ̀, tó o bá bẹ̀rù èpè, tó o bẹ̀rù àkóbá, tó o ta fà sókè báyìí, tó o fi yí dó borí, tó o lọ wálé ayé, ó wẹ̀ wúrin. Rántí pé bó o bá jẹ́nu ìyà tó ń ṣe lọ́jọ́ tèní, àwọn ọmọ rẹ ò padà jìyẹ. Mo rántí wípé ọgbọ́n ọlọ́gbọ́n báyìí ní ìjẹ́ ká pàgbà níwèrè. Ẹ máa fèní, ẹ máa fi pète ọ̀la. Ẹ jẹ́ ká fi gbogbo ilé ayé wa ṣe dáadáa, ká mọ̀ ṣe rere. Ihun táwọn kan ti ṣe sẹ́yìn là ń padà sọ lọ́jọ́ ti tèní o. Jẹ́ kí ìwọ náà wà àwọn tí wọ́n mọ̀ rí tiẹ̀ sọ lọ́jọ́ ti tọ̀la. Àbọ̀rọ̀ báyìí là ń sọ fọ́lọ́gbọ́n. Olalekan Akanji ìkọ́, Asiwaju apèdèpé wúrà. Mo sọ ti tòní o, kí n lè bá rí mi sọ lọ́jọ́ ti tọ̀la. Tó ọgbọ́n ọlọ́gbọ́n báyìí ní ìjẹ́ ká pe àgbà ń wèrè. Ẹ tọ́jú orúkọ yín báwọn bí àwọn ahun bó ṣe ń tọ́jú nǹkan ní wọn. Orúkọ ṣe pàtàkì láwùjọ. Ire lójú owó rí.